ẹ kú dédé àkókò yìí o gbogbo ẹ̀yin olùgbọ́ ìkànnì Jígí Alára ìkànnì kẹrìnlélógún èyí tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ níbi táwọn òkè ti sọ irọ́ di ọ̀rọ̀ ká tó rọ̀rọ̀ sọ torí pẹ̀lú Ìmísí Odùduwà ó ní gbogbo ọ̀rọ̀ eléyìí tó ń jáde lẹ́nu wa o mo mọ̀ ti tún gbé ń tẹ́ mọ̀ jẹ́ dé orúkọ ọmọ báyìí níjánu ọmọ okùn tẹ́ rí yẹn níjánu ẹ̀sìn o Imam Abdulwaheed òun náà lórúkọ tèmi jẹ́ o ẹ tún máa bá wa ká lọ fún tòní kí ló ṣẹlẹ̀ sí Délé Òdúlé tó fi lọ béèrè iye tí wọ́n ń ta pósí fún ara rẹ̀ ìdí àbájọ rèé o ẹ wá gbọ́ àgbà òṣèré orí ìtàgé Délé Òdúlé ti ṣàlàyé nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tó sọ wípé òun ti lọ ná pósí fún ara òun nígbà tí gbogbo nǹkan dojúrú fóun gbajúgbajà òṣèré náà sọ pé òun gbé ìgbésẹ̀ yìí lẹ́yìn tí ọ̀rọ̀ ayé òun kò yí òun mọ́ o ó ní òun lọ béèrè iye tí wọ́n ń ta pósí lágbègbè kan nílùú Abẹ́òkúta lẹ́yìn tóun pinnu láti gbẹ̀mí ara òun ọ̀gbẹ́ni Òdúlé sọ pé òun ṣe léyìí kí àwọn èèyàn má bàa lè máa fi òun ṣe yẹ̀yẹ́ ọ̀rọ̀ ara mi kò yé mi mọ́ nígbà náà mi ò sì ní ìgbàgbọ́ wípé mo lè làlùyọ lẹ́nu iṣẹ́ mi mọ́ àwọn èèyàn bíi Ọláìyá Igwe mọ̀ nípa ọ̀rọ̀ tí mò ń sọ yìí torí pé àjọ débẹ̀ ni Ọláìyá bú sẹ́kún nígbà tí ó bá mi dé ibi tí mo ti lọ béèrè iye tí wọ́n ń ta pósí o lábẹ́òkúta ààrẹ kò ṣe mí o mi ò kàn gbàgbọ́ pé mo lè làlùyọ láyé mi mọ́ ni gbogbo rẹ̀ ti sú mi torí gbogbo àwọn tí a jọ lọ sí ilé ẹ̀kọ́ olùkọ́ni grade 2 ló ti di ọ̀gá lẹ́nu iṣẹ́ wọn Òdúlé ló sọ bẹ́ẹ̀ gbajúmọ̀ òṣèré náà tún sọ nípa bí ọmọkùnrin rẹ̀ ṣe àìsàn tí ó sì bẹ̀rẹ̀ sí ní gbé káàkiri láti wá ìwòsàn fún un Òdúlé sọ pé níṣe làwọn ń gbé ọmọ náà láti ilé ìwòsàn kan bọ́ sí ilé ìwòsàn míì tó fi mọ́ ilé ìwòsàn UCH tó wà nílùú Ìbàdàn ìlúmọ̀ọ́ká òṣèré náà fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ìṣòro tóun ní nìyí ló jẹ́ kí oríṣiríṣi àáfàá pásítọ̀ àtàwọn aláwo wọlé sí òun lára o oríṣiríṣi ìmọ̀ràn ni wọ́n fòun báwọn kan ti ń sọ pé ká gbé ọmọ náà lọ sórí òkè làwọn míín sọ pé káwọn àáfàá ṣe àǹtú fún o kó lè bá àgbádùn bákan náà làwọn aláwo ń sọ pé tí a bá ṣe ìrúbọ fún ọmọ náà yóò gbádùn gbogbo nǹkan tí wọ́n sọ yìí ni mo ṣe pátápátá Délé Òdúlé sọ pé aláwo kan lẹ́gbẹ̀ẹ́ Ìjẹ̀bú-Igbó ló sọ fóun pé káwọn lọ dín àkàrà igba àti ẹyọ kan láti fi ṣe sàrà fáwọn èèyàn kí ọmọ náà lè gbádùn àmọ́ ó ní èèwọ̀ tó wà níbẹ̀ ni pé àkàrà méjì tí wọ́n bá kọ́kọ́ dín ó gbọ́dọ̀ sopọ̀ o bí bẹ́ẹ̀ kọ́ ọmọ náà yóò jáde láyé gbajúmọ̀ òṣèré náà ní ọ̀rọ̀ òun dàbí ẹni pé wọ́n ti kéde ikú ọmọ òun ni ó ní ọ̀rọ̀ náà túmọ̀ sí pé wọ́n ti dájọ́ ikú ọmọ òun ni o torí tí àkàrà méjì náà kò bá sopọ̀ ikú ti dé nìyẹn o ìlúmọ̀ọ́ká òṣèré náà sọ pé Ọlọ́run nìkan ló lágbára wípé nǹkan tí Elédùà bá sọ pé ó máa ṣẹlẹ̀ nìkan òun náà ló máa ṣẹlẹ̀ o ọ̀rọ̀ gbésí ayé mi ti sú mi o ló jẹ́ kí n lọ ná pósí Délé Òdúlé ló sọ bẹ́ẹ̀ ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí o ẹ máa bá wa pín ká ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwísí o ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ́tí gbọ́ wá. Jígí Alára ìkànnì yìí ń dùn mọ́ gbogbo ẹsẹ̀. Ó ń dùn mọ́ wa ìkànnì Jígí Alára. Ètò tó fún ni lóye, ètò tó ń lani lọ́yẹ̀ wà ń bẹ̀. Ó ń dùn mọ́ wa ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ó ń dùn mọ́ wa ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.